Ẹ kú dédé àsìkò ẹ̀yin ènìyàn wa. I want to say a very good evening for everyone under the sound of my voice, anywhere you are listening. Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí. Lórí nǹkan tó ń jà káàkiri orílẹ̀-èdè àgbáyé náà ni mo mú wá. Ẹ̀yin ènìyàn wa, ẹ rí fọ́nrán tí ẹ̀ ń wò lójú wòran yìí. Màá rìlíìsì ohùn sínsìn kẹ́ gbọ́. Àwọn Iran ló ju àdó olóró sí Israel. Ṣé rí pàápàá jùlọ ìdí ọ̀rọ̀ mi láláì ní fàágùn. Ìdí ọ̀rọ̀ mi òun ni àwọn tó ń protest àti mo fẹ́ direct ọ̀rọ̀ mi sí àwọn ọmọ ẹlẹ́sìn Kristẹni àti ẹlẹ́sìn Mùsùlùmí. Ẹ̀yin tẹ́ gbé ẹ̀sìn ẹlẹ́sìn sórí, ẹ máa bá ọmọ ìyá ń jà nítorí ẹ̀sìn ẹlẹ́sìn. Òun ni mo ṣe gbé fọ́nrán ìwà mo fẹ́ kẹ́ wá gbọ́. Ẹ wá wo ohun tó ń ṣe. Ẹ ṣáà gbogbo wa ló mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé ń sìn. Àwọn Amẹ́ríkà ọṣẹ́ tí wọ́n fi ṣe wọ́n ní Iran. Àwọn Iran dẹ̀ ni wọn ò ní gbọ́, wọn ò ní gbà. Àwọn Iran náà ní àwọn èèyàn tó dàbí ọ̀rẹ́ sí wọn bíi China. Nǹkan kan bẹ́ẹ̀ yẹn bíi China, bíi Russia, bíi Japan. Àwọn yẹn wọ́n dúró ti Iran. Ohun tó ń gbó bọ̀ Ọlọ́run ní jẹ́ kí Third World War kó bẹ̀rẹ̀. Third World War Ọlọ́run ní jẹ́ kó padà ṣẹlẹ̀, lágbára Ọlọ́run kò ní ṣẹlẹ̀. Èyí tó ti ṣẹlẹ̀ jẹ́ kó di àfisẹ́yìn. Àwọn Amẹ́ríkà náà ní àwọn tiwọn. Àwọn Amẹ́ríkà ní àwọn tiwọn. This was sent from Iran rather, sorry. This was sent from Iran, and Iran is about 2,000 kilometers away from Israel. But God protected Israel, and this didn't kill any Jewish man. The hand of God is still involved in Israel. The hand of God is still at work. God is still doing miracles even in our time. 2,000 kilometers away, Iran, Israel. This didn't kill anybody. Look at it. Mysteries of God. Hey, Pastor Doug. Hey. This is a mystery. What do you think? Well, I was here when it got shot. Serious? You were in Jerusalem? My kids and I were here. We were actually between Tel Aviv and Jerusalem, and Iran shot 400 missiles. 400 of this? Between 40 and 60 feet long, and we were on the side of the road, and they were blowing up overhead. Hey, brother, you mean 400 of this? Of that. Yep. Sent to Israel, and you were in town? We were here. We watched them come in and watched the Iron Dome shoot them down. Isn't there God in Israel? Amen. Not one casualty. Not one casualty, Not one casualty. All the Iron Dome took down all of them, with the exception of 6, and they landed in the Mediterranean Sea or out here in the desert, which is where this one landed. And then they brought it here. It landed, they said, like a mile away, and they stood it up, and now people come and take pictures with it. Wow, and Iran is about 2,000 kilometers away from Israel. Correct. It's a long way to send a rocket. Hey guys, what do you guys think? Isn't there God in Israel? My kids will never have to wonder if God does miracles. They saw it with their own eyes. Bishop Ovire, I want you to come and hear this story now. Tẹ́ bá ń wo Saudi Arabia. Ṣẹ́rí, àwọn màá máa yọ àwọn ọ̀rọ̀ mi ní ẹ̀ka kọ̀ọ̀kan. Mo fẹ́ kẹ́ máa di ọ̀rọ̀ mi. Ẹ máa mú ní kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí bẹ̀rẹ̀ lórí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí. Gbogbo ẹ̀yin tí ẹ ń lọ sí hajj, inú mi dùn lọ́dún pé ẹ ní lọ waste owó yín. Inú mi ń dùn fún yín. 10 million, 8 million. Ẹ lọ waste ẹ̀ sílùú onílùú. Níbi tí wọ́n develop Saudi Arabia, Mecca, níbi tí wọ́n develop ẹ̀dẹ̀, wọ́n lè dá òjò máa rọ̀. Ẹ̀dẹ̀ má gbàgbé o, ọba Saudi, ilẹ̀ Yorùbá ló ti ń wá fún ìtọ́jú, ìwòsàn ìtọ́jú ní UCH Ìbàdàn. Ẹ lọ wò tán. Inú desert, wọ́n bẹ̀rẹ̀ sí develop, wọ́n fúnra wọn lọ́pọlọ. All over the world lọ bẹ̀ wọ́n lọ run owó síbẹ̀. There is nothing spiritual ní Mecca, Medina. Kò sí nǹkan kan tó wà spiritual ń bẹ̀. Àṣà wọn ni òun ni wọ́n pọ́n fún yín. Àwa, especially àwa Nàìjíríà, àwa ló ń fi nǹkan spiritual sí
ẹ believe pé tẹ́ bá lọ bẹ̀ ẹ lè gbàdúrà k'Ọlọ́run gbọ́. Kí lẹ wá ń gbàdúrà fún gbà tẹ́ wálé? Nígbà tẹ́ mọ̀ pé tẹ́ bá lọ sọ́run yẹn kẹ́ lọ gbàdúrà kí Ọlọ́run gbọ́, ibẹ̀ ló súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, ibẹ̀ ló súnmọ́ àlùjánnà. Kí ló wá dé tí ẹ wá ń gbàdúrà tẹ́ bá wálé? Mi ò wá láti wá bó ẹ̀sìn yín o. Mo kàn yín fún yín ní pé now kò sí pé ẹ ń lọ sí Mẹ́kà lọ́dún yìí o. Ẹni tó bá bí ìyá ẹ̀ lọ kó lọ bẹ̀, nǹkan tójú ẹ̀ bá rí kó fi. Ẹ̀yin náà ẹ rí bọ́n ṣe flight ti ẹ̀ wà, kò sí flight, no flight. Àwọn Kuwait ni o, àwọn kí ni wọ́n ti ń pè wọ́n, Dubai, gbogbo wọn lọ̀rọ̀ kàn o, gbogbo wọn kápátá, gbogbo àwọn tó wà ní Middle East, gbogbo Middle East òní rògbòdìyàn tó ń lọ lórílẹ̀-èdè àgbáyé kàn o. Now ẹ jẹ́ kí wá lọ sí ìlú Israeli. Ṣé rí fọ́nrán tẹ́ ń wò yẹn, fọ́nrán tẹ́ wò ń sìn yẹn, àwọn ìran ló ju àdó torí àwọn Israeli wọ́n wò pé àwọn kò jìnnà mọ́ra ṣe ń gbọ́ how many kilometer Israeli sí Iran, inú sáàkù kan, ọmọ ìyá kan ni gbogbo wọn, ọmọ ìyá kan ni wọ́n. Àwọn ń wò pé táwọn bá tètè gbé ìgbésẹ̀ pé first attack òun ni Israeli ló kọ́kọ́ ju ọwọ́ sí Iran, ẹ wo nǹkan tí Iran dá padà sí wọn, ṣe rí bí tó ti lọ land. Àwọn bìlífù ń sìn pé àdúrà ló fà á tí kinní yẹn ò fi bá ẹnikẹ́ni. Ẹ má sùn o, ẹ̀yin tẹ́ wà ní Israeli, ẹ má sùn o, no flight, nothing, everybody wà ní inú ìgbèkùn ní everybody wà ń sìn. Anything can happen at any time. Anything can happen at any time. At this moment, anything can happen. Ẹ má sùn o. Ṣé rí ìdí tó fi kan ẹ̀yin ẹlẹ́sìn ní ìlú Nàìjíríà ni wípé now ẹ bẹ̀rẹ̀ máa sọ pé ẹ ń pray fún Iran torí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, ẹ̀yin Kristẹni ẹlẹ́ ń pray fún Israeli toró ṣẹlẹ̀ rí o. Ẹ má rántí nígbà Gaza pẹ̀lú àwọn Israeli, ṣe rí pé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n jáde síta, bàbá Adébóyè tiẹ̀ jáde gbangba tí wọ́n náà ń pray fún Israel. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí kóra wọn lọ́jọ́ sí páàkì kan ní Ọjọ́ta, àwọn náà lọ ń pray fún Gaza pé Muslim. Mo wá fẹ́ sọ̀rọ̀, mo wá fẹ́ jẹ́ kó yé yín pé Israel is not a Christian country. Ẹ̀yin ọmọ ẹlẹ́sìn Kristẹni lélẹ̀ bá wí o. Israel is not a Christian country. Tí ò bá gbọ́ rí, mo fẹ́ kẹ́ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ń sìn. Minority ni Christian jẹ́ ní Israel. Muslim they are 15% or more than. Christian they are just 1.6% or 1.8%. Wọn ò tó 2% ní Christian tó wà ní Israel. Jews ló ní Israel. Àwọn Jews àwọn ló ní Israel. So ẹ̀yin tẹ́ ń jàjà ẹ̀sìn, tẹ́ ń bára tẹ́ ti ń gbàdúrà, wọ́n bá àwọn ọmọ ẹlẹ́sìn mi jà, eléyìí náà ṣe Kristẹni, rẹ́ni tí bá ti lè ṣẹlẹ̀ ní Israel tó ṣẹlẹ̀ tó kan Muslim country, àwọn ọmọ Nàìjíríà, àwọn ẹ̀sìn yẹn làwọn ọmọ Yorùbá, ẹ máa rí tuntun wa máa pa. Ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí o. Ẹ̀yin ni ọ̀rọ̀ yìí bá wí. Now wọ́n ti increase epo ní Nàìjíríà, bó ṣe máa rí all over the world ní petrol máa wọ́n o. Petrol, many things will cost. No, in fact, níbi tá a ti ń ṣiṣẹ́ ń sìn, ó ti ń affect wa. We produce transformer, ó ti ń affect ibi iṣẹ́ wa náà. All over the world ní war tó ẹ̀rọ ráhùn tó ń ṣẹlẹ̀ yìí. Bó bá yá sí ẹ máa rí àwọn Israel, àwọn China, àwọn náà àwọn tó ń support, wọ́n bẹ̀rẹ̀ sí ń dìde. Àwọn nǹkan ti ṣẹlẹ̀ nínú ìtàn sẹ́yìn. Payback ní ìlú USA ni wọ́n ṣe sí Iran. Torí ní ọdún 1976 also ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ nígbà tí àwọn ọmọ Iran wọ́n kó àwọn ọmọ Amẹ́ríkà, wọ́n kó wọn sínú ìgbèkùn for good 1 year. Bí pé kí wọ́n kidnap èèyàn. And another thing happened in I think in 1953 kan ni mo pè. Àti 1953 ìjọba tí wọ́n yàn síbẹ̀, àwọn Amẹ́ríkà wọ́n ti ń ṣe, àwọn náà wọ́n ti ń lo agbára tipẹ́ o. There's a lot of story behind this thing, terror and way. So àwa tó bá fẹ́ máa yọnu sọ̀rọ̀, ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe rọra máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé. Kọ́lọ́ má jẹ́ kó ogun àgbáyé bẹ́ńlẹ̀, ogun àgbáyé ẹlẹ́kẹta Ọlọ́run má jẹ́ kó bẹ́ńlẹ̀ o. Ọlọ́run má jẹ́ kó bẹ́ńlẹ̀ o. Àwọn tí ọ̀rọ̀ yìí kan, àwọn Qatar ń sìn, wọ́n ti ju àdó náà sí Qatar. Wọ́n ti jù sí kí náà pé Dubai, wọ́n ti ju àdó olórí síbẹ̀. Ẹ wo àwọn ti Kuwait, gbogbo wọn tá dẹ̀ ń sọ inú sáàkì kan náà wà.
mo fẹ́ sọ nǹkan kan ṣe rántí nǹkan tó nínú Bible wọ́n ní àwọn ọmọ Israeli nígbà tó ń kúrò ní Egypt tó ń lọ sí Israel wọ́n ní wọ́n lò 40 days 40 nights èmi wá ń béèrè pé ibo ni wọ́n yà sí àbí ibo ni wọ́n dorí kọ tó ń fi lò 40 years and 40 nights tó ń fi rú ìrìn yẹn kò jìnnà síra Israeli tí Egypt kò jìnnà mọ́ra all these people they are still in the same circle kò jìnnà síra àyìn tó bá lọ pé ọmọ pa kó já mi nírọ̀ ẹ tiẹ̀ lọ wo nínú map go and check your map world map ẹ wo Israeli sí Egypt ẹ wo distance tó wà ń bẹ wọn náà la òkun pupa wọn wá lò 40 days 40 nights lórí pé wọ́n rìn ibo ni wọ́n kọrí sí ẹ wo how many kilometers from Iran to Israel how many kilometers gbogbo all these things they are in the same circle àwọn ní Middle East all these people ẹ wo kọ́lọ́n kó ṣàánú fún wa o ìdí tẹ́tẹ́ fi mọ̀ wọ́n ni pé even tẹ́ bá àwọn bí àwọn Bangladesh àwọn kìíní sórí àwọn Bangladesh àwọn Bangladesh àwọn India àwọn Pakistan and so on around that place ẹ rí wọn pẹ̀lú àwọn ọmọ Israeli wọ́n jọra wọ́n wà ní the same circle náà ni wọ́n ṣe wà they are Middle East. Kí lorúkọ olórí àwọn ṣé wo ìdí tí àwọn ọmọ ẹlẹ́sìn mùsùlùmí tó fi ń pariwo ń sìn ẹni tó jẹ́ bí mùsùlùmí leader tó jẹ́ bí kí ni wọ́n pè ti Kano yìí Emir of Kano tó sọ pé òun ló máa ń pàṣẹ pé òkè àwẹ̀ ti tó jẹ́ ìyẹn jẹ́ fún ti Iran òun ló jẹ́ bí ọba wọn bí àwa ṣe ní ọba Ifẹ̀ tó jẹ́ lórí ọba Sokoto tó jẹ́ olórí ọba wọn bẹ́ẹ̀ náà ni ẹni táwọn Israeli pa bó ṣe jẹ́ nìyẹn o tí wọ́n pa bó ṣe jẹ́ nìyẹn. ẹ lọ ń produce nuclear weapon wọ́n ti ń ṣọ́yún àwọn Amẹ́ríkà ti ń dọdẹ yín wọ́n ti ń wòye pé kí ni tẹ́ fẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé jàǹdùkú ní ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí oníjàǹdùkú ní ẹ̀yin Arab people nǹkan ìjàmbá kì í kúrò lọ́wọ́ yín nǹkan tẹ́ ń produce ẹ lè fi pa ayé rẹ́ òní Amẹ́ríkà fi ń sọ fún yín pé ẹ dẹ́kun ẹ stop kínní wọn kọ̀ wọ́n ní kí Amẹ́ríkà gbẹnu sọ̀hún pé kí ló dé tá máa pàṣẹ fún àwọn. Now World Cup tó fẹ́ play sìn àwọn Iran àti kúrò ń bẹ̀ torí àwọn olófẹ́ ò sí World Cup ẹ ṣáà ti mọ̀ àwọn Iran àti kúrò ń bẹ̀ automatically many of and this thing will affect many countries ẹ jẹ́ ká ṣáà ṣe máa wo bí gbogbo ẹ̀ ṣe fẹ́ lọ bí wọ́n á ṣe draw gbogbo àwọn fixture World Cup we don't know yet everything stands still ẹ wo bá àwọn èèyàn ṣe wà stranded káàkiri gbogbo airport ẹ wo bí àwọn èèyàn ṣe wà stranded gbogbo airport in fact kí Ọlọ́run kó bá wa dá ọwọ́ ogun ìdúró òun ni àdúrà tá a máa gbà and gbogbo àwọn Europe wọ́n wà behind America majority of European country wọ́n wà pẹ̀lú America mo rí pé ààrẹ wa ní Spain nígbà àwọn náà sọ sí ọ̀rọ̀ yìí náà àwọn ń gbìyànjú láti dẹ́kun pé ká America pé kọ́ máa ṣe bẹ́ẹ̀ náà wọn nǹkan táwọn try láti sọ ni wọ́n pẹ́ kí gbogbo ẹ̀ náà ṣáà lè lọlẹ̀ ni gbogbo àwọn president other country gbogbo náà ló ń ganu sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ló ń ganu sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ̀yin tẹ́ wà ń Israeli tẹ́rí tó ń ju nǹkan tó balẹ̀ tí ò bá anybody ẹ lọ bẹ̀ ń ṣe fídíò ẹ ṣọ́ra yín àwọn Arab people nígbà mo rí àkọlé kan tí mo kà léni wọ́n ní àwọn ò ní gbà o àwọn Arab wọ́n làwọn ò ní gbà àwọn Iran ò ní gbà o Iraq á support wọn o ṣe mọ̀ orun gbóbọ̀ o èmi ọmọ yín náà ni Àkàlàmàgbò TV ẹ bá wa pín ètò yìí káàkiri èyí táwa ní káwa ganu sí nìyẹn ká educate àwọn èèyàn pé Israel is not a Christian country Israel kì í ṣe Christian country àwọn Jews ló ní Israel àwọn Jews àwọn ló ní àwọn Mùsùlùmí they are 80% wọ́n ju Christian lọ fàáfà àwọn Muslim ní Israel àwọn ló pọ̀ jù minority ní Christian ní Israel torí àwọn ọmọ ẹlẹ́sìn Christian àti gbàgbọ́ pé Israel kìíní kan wọ́n tẹ̀ ń jà nílé kejì báwo lè ṣe kọ̀ wá kò síbi tá a gbà relate pẹ̀lú àwọn Israel relate in anything we have been existed before them mo ti fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí mo sọ bí a kì í ẹ̀kọ́ ẹ̀ àti exist before Israel we have been exist before Israel ẹ lọ wọnú ìtàn àwọn àgbáyé wọn mọ̀ they know all these things but because of
agbára tó ń lò torí tá bá ń wà àwọn tí agbára wà lọ́wọ́ wọn ń sìn tó bá ń sọ̀rọ̀ Amẹ́ríkà Israel náà ní agbára wọ́n wà lára agbára àwọn tó ní agbára sọ́wọ́ tẹ́ bá mú sọ̀rọ̀ nípa power tí mo dẹ̀ ń sọ̀rọ̀ lé lórí ó ti yé gbogbo yín bákan náà àwọn bíi China nǹkan kan bẹ́yẹn àwọn tágbára wà àwọn ìran àwọn Iraq tẹ́wọ̀n yẹn agbára wà lọ́wọ́ wọn Ọlọ́run á ràn wá lọ́wọ́ o Ọlọ́run ló mìíràn tó ti ṣe lọ́lẹ̀ àwọn tó ti palẹ̀ nísìnyí wọn ló ń kà wọ́n ń kó àwọn òkú sin bí nǹkan míì ni kò ní ẹni lá fún.